Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù ẹ̀tàn apá kejì. Mo lérò pé púpọ̀ lára yín ti wo fíìmù ẹ̀tàn. Fún àwọn tí ò bá tí wò ó, ẹ gbìyànjú láti lọ wo fíìmù yìí. Lónìí ká tó tẹ̀síwájú, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dì láṣẹ Ìdùmarè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tí bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù ẹ̀tàn apá kejì. Mo lérò pé púpọ̀ lára yín ti wo fíìmù yìí. Fún àwọn tí ò bá tí wò ó, ẹ gbìyànjú láti lọ wò ó lórí Òkìkí TV. Àwọn ló ń ṣe fíìmù náà. Ṣùgbọ́n lénìí a máa sọ̀rọ̀ nípa àwọn òṣèré wo lẹ mọ̀ tí wọ́n kópa nínú fíìmù yìí, tí wọ́n ṣiṣẹ́ ribiribi nínú fíìmù ẹ̀tàn. Ẹ tẹ orúkọ àwọn òṣèré tí ẹ bá mọ̀ nínú fíìmù ẹ̀tàn. Ẹ tẹ orúkọ wọn sí comment section ká lè sọ̀rọ̀ nípa wọn. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ire lójú gbogbo wa máa rí o. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀. Ó dìgbà.